Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín ẹ káàbọ̀ sórí abala ètò yìí. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń sábà sá àbí tẹ́ ń sá tó yẹ kẹ́ máa sá fún depression. Wọ́n ní bàbá rí àdán á fi òdìdẹ ṣẹbọ. Wọ́n ní Ọlọ́run má jà jẹun ọ̀tá ọ̀rẹ́ rí kò gbóúnjẹ kaná. Nígbà míì a máa ń fi iṣu síná a dẹ̀ máa wọ́ bẹ́ẹ̀. Ṣé rí àwọn tẹ́ ń pè ní ẹlẹtan ọkùnrin gan kò yẹ kẹ́ máa ṣépè fún wọn. Àwọn tẹ́ ń pè pé àwọn ń tọ̀yàn àti ẹlẹtan ọkùnrin nígbà míì àwọn náà ní ìwúlò tiwọn. Kí ni ìwúlò tiwọn? Ìwúlò wọn ni wípé èèyàn máa ń fi irú àwọn ọkùnrin yẹn pa depression ni. Irú àwọn ọkùnrin yẹn wàá ti set boundaries fún rẹ̀. Irú àwọn ọkùnrin yẹn ó ti mọ̀ pé ẹlẹ́tàn ni wọ́n, ṣùgbọ́n tó bá wá sí sàkání ẹ̀ wọ́n múnú ẹ̀ dùn, tó bá sọ̀rọ̀ wá rẹ́rìn, tó bá àsìkò tó bá rí wọn depression àlọ́bọ̀ ó mọ̀ wípé àwọn eléyìí ò serious, wọn ò ní nǹkan wọn wà serious pẹ̀lú ẹbọ. Nígbà míì wọ́n lè ràn ẹ́ lọ́wọ́. Kì í ṣe gbogbo ọkùnrin tó bá wá obìnrin wá lọ́jọ́ máa dúra wọn nígbà míì, ṣùgbọ́n àwọn ọkùnrin míì wà ẹlẹ́tàn ni wọ́n lóòótọ́, ṣùgbọ́n company wọn ó máa ń pa depression. Company wọn ó máa ń jẹ́ kí inú èèyàn dùn ní time tí èèyàn bá wà pẹ̀lú wọn. Irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ kò sí nǹkan tó ní kó má yàn wọ́n lọ́rẹ̀ẹ́ láti máa fi wọ́n pa ìrònú rẹ́, láti máa fi wọ́n pa depression. Ìwọ ló mọ̀ wípé o níbi tó ń lọ pẹ̀lú wọn, torí o mọ̀ pé nínú ọkàn wọn gan àwọn náà mọ̀ pé wọn níbi tí wọ́n ń lọ pẹ̀lú ẹ. Ṣùgbọ́n nígbà tí àsìkò bá dé, tí a bá débi ṣúṣú tí ìfùrọ̀ á là, ìgbà tí àsìkò bá dé tó fẹ́ tẹ̀síwájú nínú ìrìn àjò ẹ tó ti rí ẹni tó jẹ́ pé bóyá o wò pé ilé yìí, torí o ò lè determine pé ọkùnrin kankan ó serious àbí kò serious until tó bá wọlé, but tó ti wò pé eléyìí máa ṣẹpẹrẹ díẹ̀, ìgbà yẹn o lè tẹ̀síwájú nínú ìrìn àjò ẹ. Torí nígbà míì tó bá ní o dúró, ọkùnrin lè wá ẹlẹ́tàn ni, tó ń wá ẹlẹ́tàn ni, ìgbà tó bá rẹ ìwọ wá ń dúró kí tí tó fi pé kò kí ń ṣe ẹlẹ́tàn kó dé. Depression lè ti pa ẹ́, ìrònú lè ti pa ẹ́. Bẹ́ẹ̀ tó bá tiẹ̀ sì ń rí ẹnìkan fi pawọ́ dà, tó ń rí ẹnìkan tó tẹ̀ ń pẹ́ lẹ́rìn tẹjọ́ ń sọ̀rọ̀, bó tilẹ̀ jẹ́ pé nínú ọkàn ẹ o mọ̀ pé àwọn eléyìí ti sọ àwọn nǹkan kan tó mọ̀ pé eléyìí kò lè serious. Ìfífẹ́ pé kẹjọ fẹ́ ra yín sílé ni ò ní jẹ́ kó ṣẹlẹ̀ láàárín ìwà àti wọn. Ṣùgbọ́n nígbà míì ẹni burúkú wọn máa ń lọ́jọ́ ire tiwọn. Ẹni burúkú wọn máa ń lọ́jọ́ ire tiwọn. Bí wọ́n bá ṣe ilẹ̀ tàn tó, àwọn náà ṣáà ní gbé sílé ayé láti má níyàwó kankan. Básìkò tó bá wà pẹ̀lú ẹ, lò ó bó ṣe yẹ kó o lò ó. Bóyá kó fún wọn pàrònú rẹ ni o nínú pípa ọ̀rọ̀ sísọ, bóyá kó fún wọn pàrònú rẹ ni o nínú pé ó fẹ́ lọ ra nǹkan wọ́n máa help ẹ, wọ́n máa fi mọ́tò gbé ẹ lọ. Bóyá kó fún wọn pàrònú rẹ nínú pé bá mi ṣe nǹkan, wá bá mi ṣe nǹkan nínú ilé mi. Kì í ṣe dandan ni wípé bóyá kẹjọ fẹ́ ra yín, kì í ṣe dandan ni pé bóyá kẹjọ dóra yín àfi tó bá yọ dídó pàjáwìrì tó bá ẹ délẹ̀ àbí tó bá àwọn náà délẹ̀. But wípé èèyàn ò lè write wọn off completely pé ẹlẹ́tàn ni wọ́n, o dẹ̀ fẹ́ write wọn off. Ẹni burúkú wọn máa ń lọ́jọ́ ire tiwọn. Káàbárò òdìdẹ̀ ní àkáàbárò dìdẹ̀, káàbárò ẹbọ àfòdìdẹ̀ ṣẹbọ nígbà míì dẹ̀kẹ̀rẹ́ ẹlẹ́tàn ni wọ́n along the line wọ́n lè padà wá di olóòótọ́. Torí nígbà míì tó bá pẹ́ tíyàn ti ń rarọ́ á padà ru òótọ́ ńjọ́ kan. But ìpè kẹ́ máa sọ pé o dẹ̀ ti meet ọkùnrin, o ti wà pẹ̀lú ẹ̀, o ti rí pé kíní kan ẹlẹ́tàn ni, o ti write ẹ̀ off. Tó bá ṣe bẹ́ẹ̀ ìjọ́ tí òótọ́ bá máa dé gan wàá fojú ẹlẹ́tàn wò ó. Torí a lè máa sọ pé eléyìí ò dá oyọ́ níná, tòun ò dá oyọ́ níná. Ìjọ́ wo ló fẹ́ rí ìtò máa ṣe oúnjẹ tó ń ṣe, ìjọ́ wo ló fẹ́ jiná gan. So àwọn ọkùnrin míì tí ẹrù bóyá ẹlẹ́tàn ni wọ́n, àwọn gan nígbà míì wọ́n máa ń pa depression. Àwọn irọ́ míì wà tó jẹ́ pé èèyàn máa pa irọ́ yẹn á dẹ̀ máa pa ẹlẹ́rìn. Ó dẹ̀ mọ̀ pé irọ́ ni, ṣùgbọ́n á máa pa ẹlẹ́rìn. Àwọn ọ̀rọ̀ míì wà tó mọ̀ pé kò rí ìpọ̀ ọ̀rọ̀ yẹn á máa pa ẹlẹ́rìn. Ẹ̀rín tó ń pa ẹ̀yẹn ó ní nǹkan tó ń ṣe lára ẹ̀. Tí ọwọ́ ẹ bá dilẹ̀ tó ò rí nǹkan kan mú, èyí tó máa fi dá jókòó tí wàá máa ronú, tí wàá máa ní depression, torí ẹ á máa gbóná. Sórí tó pè ní ẹlẹ́tàn yẹn sì máa fi pawọ́ dà. Sórí tó pè ní pé eléyìí kò ní nǹkan kan láti ọfà sì máa fi pawọ́ dà. Ìwọ ló máa mọ
ibi tó máa set fúnra ẹ, ìwọ ló mọ ibi tí o ò ní bá eré dé ṣíṣe dé pẹ̀lú wọn, ìwọ ló máa mọ ibi tí o ò ní jọ tí nǹkan tó máa pa yín pọ̀. Nígbà tó náà bá dẹ̀ lè ṣe níbi tó ti ń wò pé ṣé lè serious, ṣé lè máa gba ẹlẹ́tàn ni, ó lè padà wá di odidi, ó lè padà wá di tòótọ́ mọ́ ẹ lọ́wọ́. Torí nígbà míì tó bá sọ pé ẹlẹ́tàn lè mo jùnù, ẹlẹ́tàn lè mo jùnù, ẹlẹ́tàn yẹn gan lè wá padà wá rí ìwà tó bá wù sí kó padà wá di tòótọ́, kó padà wá yíwà padà látara ìwà tó bá wù sí. Ẹni tó bá ń jẹ́ ẹlẹ́tàn, tó bá jẹ́ playboy, ìjọ́ kan náà ló máa wá wọ playboy wọlé, ìjọ́ kan náà ló máa bẹ̀rẹ̀ sí ní get serious. Ó lè jẹ́ pé ìgbà tó bá ń bá ìrìn àjò yẹn lọ látara ìwà tó bá fún, ó lè decide láti get serious pẹ̀lú ẹ. So ẹlẹ́tàn tẹ́ bá ń pè ní ẹlẹ́tàn ọkùnrin, wọn ò kí ń write wọn off completely, wọn ò kí ń give up nínú wọn completely pé eléyìí kò lè, eléyìí ẹlẹ́tàn níjọ kiri kan. Ẹlẹ́tàn ń gbà mí ọmọ burúkú máa ń lọ́jọ́ orí tiwọn o. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé wọ́n ní kó má olóòfẹ́ jẹ oúnjẹ ọ̀tá, ọ̀rẹ́ ẹ̀ ò dẹ̀ gbó oúnjẹ kaná. Ó ní nígbà míì téèyàn bá fẹ́ gba funfun lọ́wọ́ ọmọdé, èèyàn máa ń fi dúdú tàn jẹ. Tó bá ní ẹlẹ́tàn ni nígbà míì, tó bá jẹ́ pé ó lọ́rọ̀ tó ń sọ, tó ń fi ẹ́ lọ́kàn balẹ̀, tó múnú ẹ̀ dùn, tó jẹ́ pé ó ń pa depression ẹ̀, ó ṣe hold on to ẹlẹ́tàn yẹn títí ìgbà tó máa fi rí ẹni tí ò jẹ́ ẹlẹ́tàn. Ó ṣe hold on to ẹlẹ́tàn yẹn títí dìgbà tó máa fi rí tòótọ́. Ó ṣe máa fi tòótọ́ yẹn pawọ́dà. Tòótọ́ yẹn níbi tó bá ti fi ń pawọ́dà, ó dàbí ẹni tó ń ta pool ni, tó pẹ́ tí ò jẹ, ìjọ́kanjọ́kan ó mà lè jẹ. Tòótọ́ yẹn tó bá fi ń pawọ́dà, a lè sọ, ó lè jẹ́ wà kan ló máa wò tó kàn máa strike nǹkankan nínú ọpọlọ tó kàn máa wò pé náà jọjẹ́ bọ̀bọ́ ilé jẹ́ kíkọ̀ dúró pẹ̀lú girl yìí náà, á dẹ̀ jáwọ́ nínú wípé ó di ẹlẹ́tàn. Wàá dẹ̀ ti bẹ̀ ẹni tó pè lẹ́lẹ́tàn bí eré á dẹ̀ di òótọ́ ọmọ ẹ lọ́wọ́. So àwọn tẹ́ bá pè ní ẹlẹ́tàn ọkùnrin nígbà míì, wọn ò kí ń ṣe ẹ má máa write wọn off completely. Ẹ má máa fi pé ẹlẹ́tàn níjọ ààrẹ kẹ́yìn náà bẹ̀rẹ̀ sí ní máa wùwá pé kinní kan gbámú tó bá ṣe é rí, tó dẹ̀ lóko, tó dẹ̀ jẹ́ lẹ́tàn ṣùgbọ́n tó níṣẹ́ lọ́wọ́, tó jẹ́ lẹ́tàn tó ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tó ń ṣe fún ẹ, tí òun náà ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tẹ́jọ́ ń ṣe fúnra yín, ṣùgbọ́n tó fi pé ó jẹ́ ògbébì kan kò tí ì rẹ́dì, gbámú kó máa bá ìrìn àjò yẹn. Kì í ṣe dandan ní kẹ́ fẹ́ra yín, kì í ṣe gbogbo relationship kan, even relationship tí ò jẹ́ ẹlẹ́tàn, ọkùnrin tí ò jẹ́ ẹlẹ́tàn gan fúnra rẹ̀, ṣé gbogbo ọkùnrin tí ò jẹ́ ẹlẹ́tàn tó kà pé ó serious, ṣé gbogbo wọn ló ń di, ṣé gbogbo wọn náà ni ò kí ń padà tọ̀yàn ni? Àwọn ọkùnrin tó pè lẹ́lẹ́tàn, ṣé gbogbo wọn náà ni wọn ò kí ń padà tọ̀yàn ni? A rí ọkùnrin míì tó ti determine pé òun fẹ́ obìnrin, òun ò ní fẹ́ irú àwọn tí mo match together tó ní òun àti ìyàwó nǹkan separate ni, kò mí pé òun ò fẹ́ fẹ́yàwó. Nígbà tó padà ń bá mi sọ̀rọ̀, ó ní òun ò fẹ́ fẹ́yàwó lóòótọ́, but never say never. So kò ṣe gbogbo ẹlẹ́tàn, kò ṣe gbogbo ọkùnrin tó rí àṣẹ ẹlẹ́tàn náà ni ò padà lè yí padà di ẹni tí ò kí ń tọ̀yàn. So ẹ má máa rí ọkùnrin kẹ́kọ̀ọ́ ní bóyá ẹ ti ń bá rìn, ẹ rí pé ó ti parọ́ kan sí méjì, àbí ẹ rí pé ó ti ṣe nǹkan kan, ẹ ti wá write it off completely pé ẹlẹ́tàn. Ìgbà tó bá write it off completely pé ẹlẹ́tàn tó dẹ̀ rí kankan tó múnú ẹ dùn, torí ẹ dẹ̀ fẹ́ yí nínú ilé, òun pè lẹ́lẹ́tàn, ṣùgbọ́n èyí tí ò jẹ́ ẹlẹ́tàn ò rí kó wá bá ẹ, ò rí bá sọ̀rọ̀, ṣùgbọ́n ẹlẹ́tàn yẹn ó sì ń pè tó sì ń dá ẹ lóhùn. Ẹlẹ́tàn yẹn ó sì ń bẹ sọ̀rọ̀ tí ọkàn ẹ̀ sì ń tutù. Ẹlẹ́tàn yẹn ó sì ń réyàn bá sọ̀rọ̀ tó fi kúkú depression tí orí ẹ̀ ò fi yí. Kí ló dé tó ṣe rọra máa manage ẹlẹ́tàn yẹn kó o fi ṣu síná kó o dẹ̀ máa wọ̀bẹ̀? Kí ló dé tó ṣe máa manage ẹlẹ́tàn yẹn kó o dẹ̀ rọra máa ṣe kó máa ṣe tìfúnra pẹ̀lú ẹ̀, bóyá kó dẹ̀ máa fojú wá nǹkan míì pé èyí tí ò tọ̀yàn. Àmọ́ kì í ṣe gbogbo èyí tẹ́ ẹ rò bí kì í ṣe ẹlẹ́tàn náà ni ò lè padà tọ̀yàn. Kì í dẹ̀ ṣe gbogbo èyí tẹ́ ẹ pè ní ẹlẹ́tàn náà ni ò lè padà yí padà along the line tẹ́ bá ń bá relationship yín lọ. Nítorí tó o bá dúró pé òun wá the best, o lè má ever rí títí ìgbéwò là máa fi fọn. O lè má padà rí títí ọjọ́ máa fi lọ lórí ẹ̀. Tí ẹlẹ́tàn yẹn bá ní wàáre tó jẹ́ pé nǹkan tí wọ́n pè lẹ́lẹ́tàn ni wípé bóyá ó ń dóbò mí yàtọ̀ sí òbò tiẹ̀, bóyá ó ń parọ́, bóyá ó ń ṣe kinní kan ṣùgbọ́n tó nice, tó dẹ̀ rí pé tó bá wà around ẹ̀ orí ẹ̀ máa ń cool, tó bá wà around ẹ̀
orí ẹ máa ń ṣí òkín ronú ọkàn ẹ sì máa ń balẹ̀ àwọn òrònú á kúrò lára ẹ o ò ṣe rọra wa manage ìgbà tó máa rí èyí tí wọ́n pè ní tòótọ́ tá bá fi ṣu síná a máa wọ̀bẹ̀ bá a bá ní àní jóúnjẹ ọ̀tá tí ọ̀rẹ́ ò bá gbé oúnjẹ kaná ṣé ò ní padà jóúnjẹ ọ̀tá láti survive ṣé ò ní padà jóúnjẹ ọ̀tá láti survive kì í ṣe gbogbo ẹni tẹ́ bá pè lẹ́lẹ́tàn náà ní òwúlò ẹni burúkú ó ní ọjọ́ ọ̀rẹ́ wọn ẹni burúkú ní ọjọ́ ọ̀rẹ́ ẹ̀ bá a ṣe ní ìgbọ̀nsẹ̀ burú tó ìgbọ̀nsẹ̀ ní àìsàn tó ń ṣe lára nílẹ̀ Yorùbá nígbà míì tí ìdí ọmọdé bá yọ àbí tí ìdí àgbà bá yọ àwọn oògùn kan wà tó jẹ́ wípé wọn ò kí ń lò sẹ́nu wọ́n máa bù sórí ìgbọ̀nsẹ̀ ni ara èèyàn ìgbọ̀nsẹ̀ tí èèyàn bá yà sílẹ̀ wọ́n á bu oògùn yẹn sí á dẹ̀ yí lèèyàn nǹkan tí wọn ò bù sẹ́nu tó túmọ̀ sí wípé nínú ibi ọkùnrin tó pè ní ẹlẹtan tó come across ní ẹlẹtan ni ire má lè padà lọ jáde ńbẹ̀ nínú ìtò wá pè ní olóòótọ́ ó má lè padà wá di bí àfi kó rí yàn fún yàn so kò ń ṣe gbogbo ọkùnrin tẹ́ bá pè ní ẹlẹtan náà ni kẹ́ máa write off completely torí ngbà míì èèyàn máa ń fiṣu síná a máa wọ̀bẹ̀ ìgbà míì tí èèyàn bá fẹ́ gba pupa lọ́wọ́ ọmọdé á fi dúdú tàn jẹ ìgbà míì tí èèyàn bá sọ pé kéèyàn sọ pé èèyàn díjú kí ẹni bí kọjá ẹni rẹ lè wà nínú ẹni bí nígbà míì o kò má mọ̀ o ẹ má máa wò pé gbogbo ẹlẹtan ọkùnrin náà ni wọn ò gbádùn nígbà míì gan ẹlẹtan máa ń padà di òótọ́ mọ́ ọ̀yàn lọ́wọ́ èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí sabarikolo.com ẹ lọ rẹ́gísítà ń bẹ ire o ẹ káàárọ̀.